Ẹ̀yin èèyàn, mo fẹ́ sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ State celebration at 50 tí wọ́n ṣe, tí Aláàfin Ọ̀wọ́adé. Ìbá sàn fún yín kẹ́ ẹ tètè pààrọ̀ àti ọ̀dọ̀fínú yín, kẹ́ ẹ yí padà. Ṣẹ rí ọ̀nà tẹ́ fẹ́ máa gbà yẹn, ráùtù tẹ́ fẹ́ gbé lọ yẹn, èèyàn kì í bájọba jà o, ìjọba ò ṣeé bá jà o, ìjọba lágbára jù yín lọ o. Àti pàápàá ẹni tó mà ti wáyé olúnàgún yín, òun náà ni ó mà ti lọ o. Èyí táwọn ọmọ yín bọ́ sórí ayélujára tán fọ́n táàtù, wọn ò bí ẹnìkankan dáa kó yẹ Aláàfin, wọn ò bẹ́ni tán bí dáa kó yẹ Aláàfin, wàhálà wọn ó yọ tán bá fẹ́ yọ, tí ò sí nǹkankan tí ó ṣẹlẹ̀. Yóò fún òní fìrù nagbá. Bàbá Adéyẹmí Aláàfin àná, wọ́n yọ wọ́n tún lé kúrò ńlùú. Bẹ́ẹ̀ ni, wọ́n yọ wọ́n tún lé sẹ́yìn odi, wọn ò fẹ́ bá gbélùú, tí ò sí nǹkankan tó ṣẹlẹ̀. Ìgbà yẹn ni wọ́n dẹ̀ sọ pé wọn ò ní jẹ́ kí ẹnìkankan nínú generation yẹn kó dépò ọlá mọ́, débi tó máa jẹ Aláàfin. Ọpẹ́lọpẹ́ bàbá wa Olúbùsì Ẹ̀rí-Ogun Síjú-adé àná, òun ló padà tún jẹ́ kí Adéyẹmí Lámídì tó gbéṣẹ́ yìí, tó da lérú tó dọ̀nà rú yìí, ló jẹ́ kó padà débẹ̀. Ìmọ̀ràn mi fún yín ni pé bẹ́ẹ̀ ṣe lọ bẹ̀ yẹn lánàá, wàláhì ayé yín kàn ṣófo ni, wọn ò mọ̀ ń patí pé ẹ̀ wá rárá. Ọlọ́run, wọn ò mọ̀. Ṣùgbọ́n owó tí mo ní mo yá yín, ẹ má fira yín sí isolation. Ẹ jáde, a gbọ́ pé àwọn ọmọ yín ti sọ fún yín lórí ayélujára pé ẹ gbọdọ̀ lọ ibì kankan mọ́. Ṣé ká wá sọ pé àwọn tó wà lórí ayélujára ni wọ́n ń control yín láti inú palace? Ṣé ká sọ pé nǹkan táwọn ọmọ yín sọ lórí ayélujára lẹ̀ ń follow? Àánú yín ṣe mí o. Àwọn Ọ̀yọ́mèsì, kò sí kankan tó ń bá yín ṣe. Kò sólóyè kankan palace yín. Ẹ̀yin nìkan àtàwọn tẹ́ ẹ fẹ́ nìkan lẹjọ́ ń ṣèjọba ìlú. Báwo ni ẹ ṣe máa ṣèjọba ìlú nínú isolation? Ẹ mọ̀ pé ẹ̀yin gangan wà ní isolation fúnra yín. Àwọn aráàlú wọn ò gba tiyín. Ìwọ̀nba àwọn péréte tí wọ́n rí jẹ nídìí mọ̀dàrú, àwọn ni wọ́n gba tiyín. Gbogbo Ọ̀yọ́mèsì, gbogbo Ọ̀yọ́ sọ pé ẹ̀yin kọ́ ni ipò ọba tọ́ sí. Ṣùgbọ́n Ṣèyí Mákindé ṣe kí ni? Ó go ahead, ó fi yín jọba tipátipá lé wọn lórí, ó force yín lé wọn lórí. Ṣé kò wá yẹ kẹ́ ẹ mọ̀ wípé n tó lè fi force ẹ̀yin lé gbogbo aráàlú yẹn lórí, tí wọn ò dẹ̀ ní agbára láti ṣe nǹkan kan ju pé kán accept yín lọ. Ẹ̀yin wá ń bá wa Ṣèyí Mákindé, lẹ̀ ń bá bínú. After all, bàbá Adéyẹmí Aláàfin àná tó lọ, òun ló dá gbogbo yánpọnyánrin yìí sílẹ̀. Ipò ọba kì í ṣe ipò pínpín tẹ́lẹ̀. Òun ló dá wàhálà yìí sílẹ̀. Òun la fi ń sọ fún yín. Bàbá yín ló jèso àjàrà, ẹ̀yin ọmọlẹ́yìn kan. A ti sọ fún yín several times. Nǹkan téèyàn bá ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni lọ́la. Bàbá Adéyẹmí Aláàfin Lámídì, ó ti báyé jẹ́, ó ti bọ̀run jẹ́, ó da gbogbo nǹkan rú gan-an. Ní tí bàbá yẹn bàjẹ́ kì í ṣe kékeré. Orúkọ òun ò dáa rárá lẹ́yìn tí wọ́n kú tán. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́yin dẹ̀ rò pé fẹ́ máa bá Ṣèyí Mákindé fà, àbẹ́ fẹ́ bá bàbá Ládọjà àbí Ìbàdàn fà. Ládọjà mọ nǹkan tẹ́ ẹ mọ̀. Òun àti Adéyẹmí Lámídì, nǹkan jọ múlẹ̀ ló ń lọ yẹn. So ogun tẹ́ ẹ fẹ́ máa jà kì í ṣẹ̀yin lẹ pinlẹ̀ ogun yẹn. Ó yẹ kẹ́ ẹ maintain champion yín, kẹ́ ẹ dẹ̀ ṣe kí ni? Kẹ́ ẹ bá gbogbo àwọn ọba tẹ́ ẹ bá nílùú, tẹ́ ẹ bá lórí oyè, torí ìlú tòrò, ìlú dùn. Kẹ́ ẹ bá wọn sowọ́sowọ́pọ̀, kẹ́ ẹ jọ ṣèlú, kẹ́ ẹ jọ ṣèlú ni. Ẹ lè sọ pé ẹ fẹ́ jẹ gàba nígbà tẹ́ ẹ dé. Adéyẹmí Lámídì, gbogbo ohun tó ṣe lọ, tó jẹ gàba, tó ṣe gbogbo ẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ojú pé ẹ wo, ó ti dàgbà, ìgbà mélòó ló kù, ẹ ṣáà jẹ́ kó ṣe gbogbo tó bá ṣe kó máa bá tiẹ̀ lọ. Àwọn á rectify gbogbo ẹ̀ lẹ́yìn tó bá lọ tán. Òun lẹ̀ ń rí ńlẹ̀ yẹn. Àwọn ó dẹ̀ gbọ́dọ̀ correct gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn, kò gbọ́dọ̀ continue. Adéyẹmí Lámídì jẹ ọba, ó dẹ̀ jẹ chairman tán, ló ní káwọn máa rotate ẹ̀. Ìgbà tó jẹ chairman tó kan Àṣàǹkẹ́ tán gbé fún, tó kan tiẹ̀ kó gbé padà fún Ṣọ̀ún, ló takú ni ò gbé kalẹ̀ mọ́, ló da Adélabú takú, tí ò gbé rotation kalẹ̀ mọ́, tó sọ di pé tó lọ lọ́bì mọ́ gbogbo àwọn olóṣèlú tó mọwọ́ tó mọ̀ ń pa, tí wọ́n tán jọ lágbára. Nítorí ó mọ àwọn olóṣèlú yẹn bí ẹ̀yin ṣe ń ṣe lénìí. Tẹ́ ẹ bá rí irú ẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn náà lénìí, àwọn Lámídì Adéyẹmí ti play role yẹn náà lánàá. So ẹ má jẹ́ kó jẹ́ nǹkan ìjọ lójú fún yín. Ẹ lọ sí meeting, ẹ lọ síbi tán bá ti ń kẹ́ wá. Ẹ má jẹ́ kán rí sí yín débi tán máa ti rọ̀ yín lóyè. Owó tí mo ní mo